الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله ربنا صل وسلم وبارك على عبدك ورسولك محمد كما صليت ورحمت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا أيها المؤمنون عباد الله أوصيكم ونفسي بتقوى الله جل وعلا إذ التقوى هي الوسيلة إلى المرغوب في الدنيا والآخرة وقد قال الله سبحانه وتعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وفي قوله تعالى ومن يتق الله يجعل له من أمره يسرا وفي قوله تعالى ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا عباد الله إخوة الإيمان في الأسبوع الماضي في الجمعة الماضية تناولنا موضوع ماذا بعد رمضان واليوم إن شاء الله بإذن الله تعالى نتناول معكم موضوع صيام التطوع في الإسلام أدوك فلان إكيولون كوبا النبي ومحمد أجري بكو سنتا فلسين تجوبا ألالو أجري با النبي ومحمد òjíṣẹ́ ọba náà ni ẹrú ẹ̀ ni ìkẹ́ Ọlọ́run kó bá Nábì Ọlọ́run jẹ́ ọba ara ilé ẹ̀kọ́ bá wọn sàhábà rẹ̀ kó wá bá gbogbo àwọn tó bá tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kó lọ bẹ́ẹ̀ títí dọjọ́ ẹ̀san. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi ní khutuba lẹ́ni khutuba mi ò ní gùn púpọ̀ lẹ́ni. Àkọ́kọ́ ọ̀rọ̀ mi bẹ̀ ni pé ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run. Ṣé rí ìbẹ̀rù Ọlọ́run ọba òun ní sọ gbogbo ntọ́ba lè di rọrùn. Ìbẹ̀rù Ọlọ́run ọba òun ní èsè ń pa tẹ́rù máa pa látàyé nítorí kí àlìkíyàmà rẹ̀ lè dáa. Ìbẹ̀rù Ọlọ́run ọba òun ní pa àwọn ẹ̀ṣẹ̀ tá a bá ṣe kọjá tí ó jẹ́ k'Ọlọ́run parẹ́. Ẹ lọ lè wo ní alukur'an gbogbo ntí mo wí lọ́lọ́run yìí fẹ́nu kan ní alukur'an ẹ jẹ́ mẹ́rin díẹ̀ wá ń bẹ̀. Ọba mi ni wa man yattaqillaha ẹni bá bẹ̀rù Ọlọ́run yaj'al lahu makhraja àbáyọnú sọ̀rọ̀ òun mú bá wa yarzuquhu min haythu la yahtasib ibi tí o ti lérò lọ́ba mi ó ti máa sásìkì fún. Bẹ́ẹ̀ bá sọ síwájú díẹ̀ ẹ̀ tún ráyà mi tọ́ba mi sọ pé wa man yattaqillaha ẹni bá bẹ̀rù Ọlọ́run yaj'al lahu min amrihi yusra ọ̀rọ̀ rẹ̀ òun ó ṣètò kídẹ̀ kó máa wọbẹ̀ fún. Bẹ́ẹ̀ bá sọ síwájú díẹ̀ ẹ̀ tún káyà mi tọ́ba mi sọ pé wa man yattaqillaha ẹni bá bẹ̀rù Ọlọ́run yukaffir anhu sayyi'atihi gbogbo ẹ̀ṣẹ̀ tó bá ṣe òun ó parẹ́ fún wa yu'dhim lahu ajra ẹ̀san rẹ̀ òun yóò tóbi wájú òun. Ibadallah pẹ̀lú àwọn àyàtà mú wáyé òun ni ó fi yé yín pé ìbẹ̀rù Ọlọ́run ní jáyé ọ̀rọ̀rùn bí nǹkan bá le tán ìbẹ̀rù Ọlọ́run ní sọ́dí rọrùn. Àwọn àyàtà mú wáyé ni ó fi yé yín pé bí nira bá dé ìbẹ̀rù Ọlọ́run ní gbá sí kíwá. Àwọn àyà yìí ni ó fi yé yín pé bọ́rọ̀ bá dàrú àti rí ìrọ̀rùn nínú ọ̀rọ̀ yẹn ìbẹ̀rù Ọlọ́run ni. Àwọn àyà yìí ni ó fi yé yín pé béèyàn bá ṣẹ̀ Ọlọ́run tó bá bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ó pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́. Ibadallah ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run àkọ́kọ́ ọ̀rọ̀ nù. Ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ ní khutuba mi lénìí tí ẹ bá gbàgbé ń jẹjọ́ mo ṣàlàyé fún yín pé kí ló kàn lẹ́yìn Ramadan òun ni khutuba wa ń jẹjọ́ sẹ́yìn khutuba wa lénìí hadisi anabi kan tá anabi ń sọ pé wa ma taqarraba ilayya abdi hadisi yìí alhadisu alkudusi ni ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá anabi sọ tí isa alukur'an tí Jibrilu sí láàrin wọn àti anabi tá anabi wa ń sọ fún apọ́lọ̀ ń sọ fún pé wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaradtuhu alayhi ẹrú mi kò ní súnmọ́ mi pẹ̀lú tí ó dùn mọ́ mi tó ju ntí mo ṣe lọ́ràn yẹn fún lọ bẹ́ẹ̀ bá fẹ́ súnmọ́ lọ́hùn ntọ́lọ́hùn kọ́kọ́ ṣe lọ́ràn yẹn lẹ́kọ̀ọ́kọ́ sí kínní lẹ́fi súnmọ́
wákàtí márùn yẹn ọ̀ràn yẹn ni ntẹ̀yàn fi súnmọ́ Ọlọ́run nù. Ramadan gbígbà ọ̀ràn yẹn ni ntẹ̀yàn fi súnmọ́ Ọlọ́run nù. bẹ́ẹ̀ yẹn bá wá súnmọ́ Ọlọ́run tán tí yẹn bá wá ń wá ìgbà ààyè lọ́dọ̀ Ọlọ́run wá ní wala yazalu abudi ẹrú mi ò ní yẹ kò ní bò yatakarrabu ilayya bin nawafili lẹ́yìn ìgbà tó bá parí ọ̀ràn yẹn tán yóò máa wá sí àwọn tá à ń pè ní àsìkúnṣẹ́ tá à ń pè ní nafila ata uhibbahu títí tèmi Ọlọ́run ó fi nífẹ̀ẹ́ ẹrú yẹn tí ń jásí pé tó bá sọ̀rọ̀ yẹn tán tí bá ń fi nafila lé Ọlọ́run ó ṣe kíni Ọlọ́run ó nífẹ̀ẹ́ rẹ̀ Ọlọ́run nífa idha ahabbtuhu ẹrú yẹn tí ń bá wá nífẹ̀ẹ́ tán kuntu sam'ahu alladhi yasma'u bihi ìdí etí rẹ̀ tí ó máa fi gbọ́rọ̀ wa basarahu àtọ́jú rẹ̀ alladhi yubsiru bihi tí ó máa fi rí na wa yadahu èmi Ọlọ́run ó di ọwọ́ rẹ̀ allati yabtishu biha tí ó máa fi mú nǹkan wa rijlahu èmi Ọlọ́run ó dẹsẹ̀ rẹ̀ allati yamshi biha tí ó máa fẹsẹ̀ náà rìn wala in sa'alani tó bá fi lè bí kíní kan pẹ́rẹ́ la'utiyannahu ojú ẹsẹ̀ ní ma fún wala in ista'adani tó bá ní kí n máa sọ̀hún la'u'idannahu ń wọ́n lóso tí báyìí tí ma sọ ni. Ibadallah ọ̀ràn yẹn Ramadan ọ̀ràn yẹn àwẹ̀ ni báyìí látijọ́ yẹn ọ̀ràn yẹn rún tálà asádìjọ́ yẹn rún tí magiribi jọ yẹn ọ̀ràn yẹn rún tí ìsáyìjọ́ yẹn rún tí jimá jọ́ yẹn rún bẹ́ẹ̀ ni Ramadan jẹ́ ọ̀ràn yẹn. Lónìí kí la wá fẹ́ sọ a fẹ́ sọ nafila àwọn àwẹ̀ tí ń jẹ́ nafila kátó ká yẹlá àyàn nafila bá a sálámà yẹlá àyàn nafila kátó ká lasara àyàn nafila kátó di magaribi àyàn nafila lẹ́yìn magaribi fọ ìṣá àyàn nafila bá a kí ìṣá ìtàn àṣẹ kìámù lélì àwọn nafila wo ni ń bẹ nínú àwẹ̀ òun là ń pè ní tatawwu'atu mina siyam àwọn àwẹ̀ tó jẹ́ nafila nínú àwẹ̀ tí yẹn fi súnmọ́ lọ wọ́n fẹ́ ka díẹ̀ fún yín bẹ́ẹ̀ torí sábà pé bẹ́ẹ̀ yẹn bá sọ̀rọ̀ yẹn tó bá fi nafila kún Ọlọ́run ó dojú tí ó máa fi rí na Ọlọ́run ó dọwọ́ tí ó máa fi mọ̀ nǹkan tó bá pọ̀ Ọlọ́run máa dá lóhùn kọ́dọ̀ Ọlọ́run ó dojú rẹ̀ tí ó máa fi rí na kọ́dọ̀ Ọlọ́run ó de tí ẹ̀ tí ó máa fi gbọ́rọ̀ náfìlà wò lẹ́wàá ṣe sáwẹ̀ tọ́lọ́run ó fi dàbẹ́ fún yín àwọn náfìlà wọn ni mo fẹ́ yẹn fún yín díẹ̀ sẹ́ẹ̀rí nínú àwọn náfìlà tí ń bẹ fáwẹ̀ tó pé náfìlà ni kì í sọ̀rọ̀ yẹn sawmu yawmin wa iftaru yawmin ẹni pa rẹ bá káyọ̀ ọ̀dà púpọ̀ ọjọ́ kan ìsinu ọjọ́ kan àwẹ̀ ọjọ́ kan ìsinu ọjọ́ kan àwẹ̀ anabi wa Muhammad nínú hadisi tí ó jẹ́ muttafaqun alayhi tí Abdallah bin Amr gbà wá tábà ní muttafaqun alayhi Buhari gbà Muslim gbà àwọn amínà tó gbà ní jẹ́ bẹ́ẹ̀ tábà sọ bẹ́ẹ̀ tọ́lálàfíà ọlálàfíà púpọ̀ anabi ní afdalus siyam àwẹ̀ tó dáa jù nínú tatawwu téèyàn gbà sawmu Daud òun làwẹ̀ anabi Dawud alayhi salatu wassalam kana yasumu yawman ìjọ kan yóò fi gbààwẹ̀ wa yuftiru yawman yóò sì sinu ìjọ kan sẹ́mi pé kì í sọ̀nà yẹn tatọ́wò ní nẹ́fìlà ni àmọ́dá púpọ̀ lànà bíbí ní afdalu siyam àwẹ̀ tó dáa jùlọ tatọ́wò àtẹ̀yìn gbà sawmu Daud òun làwẹ̀ anabi Dawuda yasumu yawman wa yuftiru yawman yóò gbààwẹ̀ ìjọ kan yóò sinu ìjọ kan pípa rẹ bá ka àwẹ̀ nẹ́fìlà ni o tọba lè máa gbà kò sí láì fi ń bẹ ìkànnù ẹyẹ tó fi kan kónkó di méjì mo ti ẹ̀ lè kan kó tó mẹ́jọ àbí mẹ́wàá pípa mi bá ka lé ní ẹni tí ẹ̀ kéré jù yín kan márùn anabi wa àwọn àwẹ̀ kan tó ń bẹ tó jẹ́ nẹ́fìlà sẹ́ẹ̀rí oṣooju ọ̀run tọ́ba di 13 14 15 mùsùlùmí gbà àwẹ̀ rẹ̀ tipa rẹ̀ bá ka nẹ́fìlà ni kì í sọ̀rọ̀ ẹ̀yàn ara ń tẹ̀yàn fi súnmọ́ Ọlọ́run tí fi rí yọ́nú Ọlọ́run ni ẹ lọ lè wo àdìsí anabi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam anabi ni idha sumta min ash-shahr te in benu Tirmisi o tí ó bá gbààwẹ̀ nínú oṣù thalatha ayyami gbààwẹ̀ ọjọ́ mẹ́ta fasum thalitha ashara gbàjọ́ kẹtàlá wa rabi'a ashara gbàjọ́ kẹrìnlá wa khamisa ashara gbàjọ́ kẹẹ̀dógún rawahu al-imamu at-Tirmidhi wa hassanahu al-Albani wa an-Nasa'i rawahu wa Ibn Hibban rawahu fi sahih wa Ahmad ibn Hanbal fi musnadihi àwọn tó gbà wá nù àwẹ̀ tó dájú tíyàn tó máa gbà tí oṣooju ọ̀run bá di 13 kó gbààwẹ̀ tó bá di 14 kó gbààwẹ̀ tó bá di 15 kó gbààwẹ̀ nínú àwọn àwẹ̀ tó jẹ́ náfìlà rí tíyàn tó fi rojú rí Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó di méjì àwẹ̀ náfìlà kẹta tí tó kà fún yín téèyàn fi súnmọ́ Ọlọ́run tọ́lọ́run fi di ojú tí ó dọwọ́ tí ó dẹsẹ̀ téèyàn bá bi tí ó máa dá yẹn lóhùn béèyàn bá ní sọmi tí ó máa sọ àwọn ẹjọ́ Monday àtàlámísì min kulli asba téèyàn wọ́n máa jẹ́ gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam nígbà wọn bí ó ní inna a'mala nas turadu yawmal ithnaini wa yawmal khamis ó láwọn sẹ́tà ń ṣe síwájú Ọlọ́run bí irun bí àwẹ̀ bí sàká
gbogbo sẹ́ẹ̀rí tá a bá ṣe tí wọ́n bá kó lọ wájú Ọlọ́run wọn a máa kó lọ níjọ́ Monday àtijọ́ Alámísì wọ́n lọ kó sẹ́jíṣẹ́ fọlọ́run níjọ́ Monday àtijọ́ Alámísì sẹ́ẹ̀ mọ̀ pé yóò da tí a bá ń kó sẹ́yìn lọ jíṣẹ́ kí wọ́n máa sọ fọlọ́run pé lágbájá tá à ń kó sẹ́yìn rẹ̀ ń jíṣẹ́ yìí lọ́wọ́lọ́wọ́ yìí kọ́dà ọgbà àwẹ̀ lónìí kọ́dà wà nù àwẹ̀ Ibadallah ó di àwẹ̀ tàtàwà ó di mẹ́ta tí mọ̀ká ìtí ọmọ jẹ́lẹ̀ kẹ́ni tá a sì mójútó bọ́lọ̀ ń bá ní kí wọ́n ká òun lè yí tá a wà nù ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tá à ń pè ní situ Shawwal àwẹ̀ mẹ́fà nù sita Shawwal ẹ lọ wo àdìsí tí àwọn èèyàn gbà wá Nasa'i gbà àwọn mi Ahmad ibn Hanbal náà tún gbà lọ́dọ̀ Jabir wọ́n sọ pé ní man sama Ramadana ẹni bá gba Ramadana thumma atba'ahu sita min Shawwal nígbà tó parí Ramadana tó pé tán ó wá fi mẹ́fà kún nù Shawwal kana kasiyami dahar bí ìgbà tó gbààwẹ̀ lójú ọdún kan gbáko ni àwẹ̀ di mẹ́ta àkọ́kọ́ ìsínújọ́ kan àwẹ̀jọ́ kan ẹlẹ́ẹ̀kejì 13 14 15 ẹlẹ́ẹ̀kẹta àwẹ̀ Alámísì àtijọ́ Monday ní gbogbo oṣooṣù àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin wà ní sita Shawwal tí àwa ń bẹ lọ́wọ́lọ́wọ́ tá ń gbà lọ́wọ́ yìí ẹni tó ti gbà Ọlọ́run gbà lẹ́sìn ẹni tí gbà ọba mi ò fi rọ̀ ní ọrùn yóò fi rọ̀ lọ́rùn ó di àwẹ̀ mẹ́ta àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tí mùsùlùmí máa gbà tí fi wojú rí Ọlọ́run tọ́jẹ́ tàtà wá tọ́jẹ́ nẹ́fílà tọ́jẹ́ tàtà wá òun ni sawmu yawmu Arafa àwẹ̀jọ́ Àràfá ìyẹn jẹ́ ọjọ́ kẹsàn-án oṣù Dhul-Hijjah fẹ́ni tí ò sí ní Maka ẹni tó bá wà ní Maka tí ń sáájì lọ́wọ́ kọ̀ọ̀kan ẹni tí ò sí ní Maka tó wà nílé àwọn làwẹ̀ nìkan nígbà wọn bí Ànábì léèrè nípa àwẹ̀jọ́ Àràfá ó ní siyamu yawmi Arafa ẹ̀rọ àwẹ̀jọ́ Àràfá ahtasibu ala Allah mò ń lérò lọ́dọ̀ Ọlọ́run pé annahu yukaffiru sanata allati qablaha wa sanata allati ba'da pé àwẹ̀jọ́ ń gbogbo ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ ṣáájú lọ́dún kan tó bá gbé àwẹ̀jọ́ Àràfá yọ parẹ́ ẹ̀ṣẹ̀ téèyàn bá wá ṣẹ̀ lẹ́yìn ìgbà wọn náà lọ́dún kan lẹ́yìn ìjọ Àràfá yọ parẹ́ ẹ dákun sọlá ọlá yìí kéré sẹ́ẹ̀rí kọ́lá yóò kéré ẹja nílẹ̀mí pé ìjọ Àràfá á máa gba àwẹ̀ ara àwẹ̀ tàtà wà ní tí a bá tán lọ wọnú hadith èyí tí ọlọ́láfíà tí Muslim gbà wá ó ní má min yawmin kò síjọ́ kan akthar min an ya'tiqa Allahu fihi minan nari min yawmi Arafa ìjọ tọ́lọ̀ máa bọ́kùn náà kó lọ́rùn àwọn èèyàn tọ́pọ̀ tó ti jọ Àràfá ò sí ìjọ Àràfá lọ́lọ́wọ́ bọ́kùn náà kó lọ́rùn ọgọ́rùn èèyàn tó bá dijọ́ náà kí wọ́n wá gbàwẹ̀ ó rí pé yóò dáa fún ọ tó bá lè gbàwẹ̀ níjọ́ náà torí kí wọ́n náà lè kó sínú ẹni tí wọ́n bọ́kùn náà kó ní ọrùn rẹ̀ níjọ́ yẹn àwẹ̀ di márùn ti mọ̀ọ́kà àmẹ́ni bá jáàjì tó wà láràfá lọ́wọ́lọ́wọ́ kò ní bá wa gba àwẹ̀ nì àwa tá a bá lọ Mẹ́kà tọ́lọ́wọ́ yọ̀ǹda fún àwa lágbàrú àwẹ̀ bẹ́ẹ̀ àwẹ̀ di márùn ti mọ̀ọ́kà ẹ jẹ́ n fi dé ẹ̀kún torí àsìkò àwẹ̀ ẹlẹ́ẹ̀kẹfà níjẹ́ tàtà wà tí mùsùlùmí máa ń sáré pé èmi náà fẹ́ gbarú ẹ̀ òun ni àwẹ̀ ẹjọ́ mẹ́jọ nínú oṣù Dhul-Hijjah ṣé ẹ mọ̀ oṣù Dhul-Hijjah ìjọ kìíní rẹ̀ síjọ́ kẹtàlá rẹ̀ ọ̀la ni gbogbo ẹ̀ ìjọ kẹsàn-án rẹ̀ la pè níjọ́ Àràfá ṣe láti ọ̀ndì wánu Dhul-Hijjah tó fi di ọjọ́ kẹjọ kó tó kájọ́ Àràfá pípa rẹ̀ bá ka àwẹ̀ ńbẹ̀ńbẹ̀ níjọ́ náà bọ́lọ̀ ń bá ní kí ipa rẹ̀ ọ̀ka pípọ̀ bá wá ka kò sí láì fi níbẹ̀ tí a bá lọ wọnú kò sí láì fi ń bẹ ọ wá kó àwẹ̀ ẹlẹ́ẹ̀keje tí kà fún yín sawmu yawmu Tasu'a wa Ashura nínú oṣù Muharram tó bá di ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá tá ń pè láwẹ̀ Tasu'a àti Ashura nínú oṣù Muharram ni bẹ́ẹ̀ yẹn bá lè gba àwẹ̀ tó dáa púpọ̀ ni Ànábì wa Muhammad níjọ́ tó wà ní Madina torí àwọn Yahudi tí ń gba àwẹ̀ yìí obì wọn lè rí bí kí ló dé tẹ́ ń gbààwẹ̀ ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá wọ́n níbẹ̀ ni ìjọ òun lọ́lọ́run la Musa lọ́wọ́ Fìràwọ́nà ọ̀làwà lẹ́tọ̀ọ́ sí Musa jẹ̀yìn lọ tọ́ba lọ́dún tí ń bọ̀ tọ́ba bá mi láyé ń gbà á ọ wá sọ fún mùsùlùmí pé tọ́ba lọ́jọ́ nígbà tó bá wà láyé o ẹ̀yin mùsùlùmí ẹ gbààwẹ̀ yìí ẹ wá gbàjọ́ kẹsàn-án kẹ́ ẹ fi jọ́ kẹwàá kún kẹ́ ẹ fi yàtọ̀ sí ti Yahudi tí ń gbàjọ́ kẹwàá torí jọ́ kẹwàá nìkan ni Yahudi ń gbà ẹ̀yin mùsùlùmí ẹ wá gbàjọ́ kẹsàn-án pẹ̀lú jọ́ kẹwàá kẹ́ ẹ fi yàtọ̀ sí Yahudi tí ń gbà ọjọ́ kẹwàá tí yẹn wàá jẹ́ méjì Sheikh al-Islam Ibn Taymiyyah rahimahullah òun wá ń sọ fún wa pé èyí tó dáa jù ni pé tá a bá gbàrú àwẹ̀ òun nítorí bóṣù tí máa ń ṣe táàrí táà nírí ńgbà míì kéèyàn kú gbàjọ́ kẹsàn-án kọ́ gbàjọ́ kẹwàá kọ́ wá gbàjọ́ ẹlẹ́ẹ̀kọ̀kànlá láti fi bọ́ níbi ọ̀rọ̀ pé ọba Yẹ̀húdí kẹgbẹ́ àbí kò bá
yahudi kẹgbẹ́ sẹ́ẹ̀rí àwẹ̀ yìí náà bẹ́ẹ̀ yẹn bá lè gbà nínú tí àwọn àfa gbà wá wọ́n ní àtẹ́sibọ̀ alàlá anabi ló ń rò pọ́lọ́ wọn bọ́ba àlekíọ́lá ayọ̀kẹ́ fira asanata lẹ́tì kabla bẹ́ẹ̀ yẹn bá lè gbà wẹ̀ ọdún kan ẹ̀ṣẹ̀ téèyàn bá ṣẹ̀ wọ́n parẹ́ ìbádàlá àwọn àwẹ̀ yìí ó di méje tí mo kà ó di méje tí mo kà mo bẹ̀ lọ́wọ́ bọ́ba àlekíọ́lá ọlọ́run kò fi àwọn àwẹ̀ náà tí a pè ní tàtọ̀ wàhát ọlọ́run bọ́ba àlekíọ́lá kò fi rọ̀ wá lọ́rùn ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn gbogbo ẹni tó bá ti ní ìtì ń gbà ń bẹ tẹ̀tẹ́lẹ̀ kó máa gbà ẹni tí ó bá ní ìtì ń gbà bá a ti sọ yìí kó wò yìí tó bá rọrùn ń bẹ kó máa gbà èyí tí fi sì kẹsàn tí wàá dúró sí orí rẹ̀ tí dúró sórí ẹni pé sẹ́rí ṣáàrù ṣàbán Rájàbù kò sáwẹ̀ ń bẹ nínú oṣù ṣàbán òun làwẹ̀ wà anabi wa Muhammad sallallahu alayhi wa sallam kò sí oṣù tí gba àwẹ̀ táwẹ̀ rẹ̀ máa pọ̀ láyé tó junú oṣù ṣàbánu lọ gẹ́gẹ́ bí àdìsí tí yàwá Ummu Salama gbà wá ọ̀là nàbí lam yakun yasumu mina sana sha'ran tamman illa ṣàbánà yasiluhu bí Ramadan anabi yẹ gba àwẹ̀ kan lóṣù kan kó péré àfi ṣàbánu kọ́dà yìí máa papọ̀ Ramadan yìí máa papọ̀ mọ́ Ramadan ń gbà mí anabi máa gbà tán gbà mí anabi ń gba díẹ̀ gbẹ̀ ń gbà mí anabi àgbà yìí tọ́pọ̀ ju ń gbà mí bí ṣàbánu bá ti wọlé lọ́dún tí ń bọ̀ yìí ẹni palẹ̀ mọ́ pípé inú àwẹ̀ tẹ́ gbà ní àwẹ̀ ṣàbánu wà mo bẹ̀ lọ́wọ́ mo fẹ́ kó yé yín gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi inú iṣẹ́ olóore tó dáa jù tó ní ládájú tí ládàá rẹ̀ ò sí sáwàdà lọ́dọ̀ Ọlọ́run òun làwẹ̀ wà o tí a bá lọ wọ àdìsí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní kullu amali ibni adam lahu gbogbo sẹ́tọ̀mù anabi adamu bá ṣe òun ni ó gbẹ̀san rẹ̀ fa inna li illa sawm àwẹ̀ nìkan ní yanjú ẹ̀san rẹ̀ fún fa inna wuli èmi ni mo láwẹ̀ wa ana ajisi ubi èmi ní sẹ̀san pẹ̀lú àwẹ̀ tó fi já pé bẹ́ẹ̀ yẹn bá lè fa àwẹ̀ súnmọ́ lọ́hùn ó lágbára ju ọ̀pọ̀lọpọ̀ ìbádà tí ó kù lọ tẹ́bà ọlọ́run Bukhari àti Muslim anabi ń sọ mẹ́ pé man sawma yawman ẹni bá gba àwẹ̀ ọjọ́ kan fi sabilillah tọ́gbà nítorí ọlọ́run ba'ada Allahu ta'ala wajhahu anin nari 70 kharifa ọlọ́run ó sun ojú rẹ̀ sí ní 70 years àwẹ̀ ọjọ́ kan torí ọlọ́run ó wá sun ojú olúwẹ̀ kó mi ná ní 70 years abẹ́lẹ́ wọn bọ́ba lékè ọlá àwọn ṣẹ́ olórí wọ̀nyí ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn ọlọ́run kò fi wá sínú ẹni tí ó sì ọlọ́run kò fi wá sínú ẹni tí ó gbẹ̀san rẹ̀ Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammadin kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka hamidun majid. الحمد لله جل جلاله وأشهد أن لا إله إلا الله عظم سلطانه وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وسلم تسليما إخوة الإيمان أيها المصلون الكرام اتقوا الله يرحمكم الله يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. owó jama dúpẹ́ fọ́lọ́run ìkẹ́ Ọlọ́run ìgẹ́ Ọlọ́run kó bá Nábì wa Muhammad ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run وقولوا قولا سديدا mùsùlùmí ọ̀rọ̀ tó dáa ní jáde lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ tó dáa يصلح لكم أعمالكم àwọn ṣẹ́ tó kù díẹ̀ káàtó Ọlọ́run tún ṣe fún yín ويغفر لكم ذنوبكم àwọn ẹ̀ṣẹ̀ tẹ́ bá ṣẹ̀ yó dárí ẹ̀ jìn yín ومن يطع الله ورسوله gbogbo ẹni bá tẹ̀lé Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ فقد فاز فوزا عظيما èrè jẹ́ tó lágbára ní ó jẹ́ khutuba mi ẹlẹ́ẹ̀kejì ní parí rẹ̀ yìí máa pe mùsùlùmí lágbàáyé sákèésí a ní bùkátà sí kásọ̀kan nígbà tó Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ wa nínú Al-Qur'an suratul mu'minun ọba mi ní inna hadhihi ummatukum ummatan wahida ẹ̀yin wọ̀nyí ìjọ yín ìjọ ẹyọ kan ni
wa ana rabbukum èmi lọ́ba yín fa'buduni ẹ̀sìn mi láyé ní sura kan yìí náà aya 52 ń bẹ Ọlọ́run tún ní wa inna hadhihi ummatukum ummatan wahida èmi ẹ̀yin ìjọ wọ̀nyí ìjọ kan ní wa ana rabbukum èmi lọ́ba yín fattaqun ẹ bẹ̀rù mi tí ẹ bá wò tálẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní nfara ti sara Islam tí wọ́n ń pè mùsùlùmí ní àwọn náà kálukú wa ń pàpè mọ́ra pé n tó ń gbé lọ́wọ́ gangan lẹ̀sìn ó sì ẹlòmíín náà káwọn èèyàn lẹ́yìn káwọn tó kó lẹ́yìn gbà pé n tí bàbá wí fún wa ọ̀nà ni irú àwọn bàbá yóò jẹ́ sí wa ní ọ̀nà irú àfa wa yóò jẹ́ sí wa ní ọ̀nà sẹ́mi kó bó ti rí òun ìpínyà ti dé ntẹ́lẹ̀ yìí ń ṣe tí wọ́n gbà pé mọ̀nà ni eléyìí ń ṣe nǹkan mi onítàwọn tọ̀hún èsè mọ̀nà àwọn eléyìí náà ń sọ pé tiẹ̀ ní èsè ìmọ̀nà kálukú ní olérò kálukú ní oníjọ ṣe eré kọ̀díyà mọ́sálà ẹnìkan níjọ ẹnìkan lérò kò sọ̀rọ̀ bí èyí wọn Sátánì lérò ó sì níjọ àwọn olórin oníjó lérò wọ́n sì níjọ àwọn tíátà lérò wọ́n níjọ Lagos State ń jò ní wọ́n fagilé pé kí ọkùnrin máa fẹ́ ọkùnrin kóbìnrin máa fẹ́ obìnrin wọ́n sì fagilé tí ń jẹ́ gay àwọn ẹgbẹ́ gay sì jáde wọ́n lórí tẹlifíṣàn wọ́n láwọn gay rèé àwọn náà níjọ wọn pọ̀ wọ́n lọ sẹ́mu TV wọ́n lọ sẹ́lẹ̀ TV wọ́n lọ pariwo lọ́hùn pé ẹ̀ ṣe ní fáwọn ẹlẹ́tọ̀ àwọn sàǹpéjọ làwọn náà wọ́n sì pọ̀ kọkùnrin máa bọ́kùnrin sùn kan tó dẹ́gbẹ́ lẹ̀ kóbìnrin máa bóbi sùn kan tó dẹ́gbẹ́ lẹ̀ sàǹpá mi wò ti dé bí yẹn ń bá ya ẹni tó mú ya rẹ̀ lànìjà tí ń lọ bá sùn yóò lé yẹn tiẹ̀ náà kí là wá fi mú dodo nínú rọ eléyìí ń pariwo pé ojú ọ̀nà mọ̀ wá eléyìí náà ń pariwo pé ojú ọ̀nà mọ̀ wá Al-Qur'an ti ń pé wa anna hadhihi ummatukum ummatan wahida ìjọ yìí ìjọ kan ṣoṣo náà ni eléyìí sin lọ́tọ̀ lẹ́nà lọ́tọ̀ kí là fi mọ òdodo èwo la tẹ̀lé mùsùlùmí ẹ má dààmú ara yín àwọn ọ̀sẹ̀lẹ̀ wọ̀nyí ọba anabi wa Muhammad ní òjijì torí pé Islam salihun li kulli zamanin wa makan Islam bá gbogbo àsìkò mu ó sì bá gbogbo gbà mu ẹ rántí pé anabi sọ̀rọ̀ kan o ó ní yahudi iftaraqat ala 71 firqa wọ́n pín sí 71 nasara wọ́n pín sí 72 wasataftariqu hadhihi al-umma ìjọ tá wà ń bẹ̀ tí ń jẹ́ islam yìí náà yóò pín sí 73 ó wá ní kulluha àti 71 àti 72 àti 73 kulluha fi nnar gbogbo wọn ni wọ́n wọ̀ ná illa wahida àfẹ́yọ̀kan ǹjẹ́ ta lẹ́yọ̀kan ya Rasulullah ó ní man kana ala ma ana alayhi wa sahabi ẹni bá dúró síbi tẹ́mi dúró sí àtàwọn sàábì mi àwọn nìkan lọ́mọ àlìjánnà èyí ò ní òfin yé yín pé bẹ́ẹ̀ nìkan bá dẹ́gbẹ́ lẹ̀ ẹnìkan dájọ́ lẹ̀ ẹnìkan ló lọ síwájú ẹ̀sìn á bi léèrè pé ṣé n tó ń ṣe yìí là nẹ́bí ń ṣe àtàwọn sàábì rẹ̀ tó bá fi lé ní ìgbà ògbà bẹ́ẹ̀ mọ́ ara àwọn 73 lọ́wọ́ tọ́ba níbà nẹ́bí bá dé òun kò tún lójú sí ara àwọn 73 ní ọwọ́ o àmọ́ tọ́ba ní ti ń ṣe yá bá nẹ́bí náà ti ń ṣe rè bá Bakari ti ṣeré bí Umaru ti ṣeré báàlì ti ṣeré ibi tá a lè tàwọn sábẹ́ dúró sí ni mo dúró èyí ń lọ́wọ́ lára àwọn ẹ̀yọ̀kan Ibadallah gbogbo ẹni tí wọ́n bá kóyin lẹ́yìn tẹ́lẹ̀ ń sẹ́sìn ẹ má jẹ́ ó kóyin wọná o èyàn bẹ̀rù Ọlọ́run tí ó rò pé Ọlọ́run lòun ní tó yẹ pé nání ọwọ́ o ẹ lọ lè gbìyànjú kẹ́ ẹ dúró síbi tí Ọlọ́run tí Ànábì àtàwọn sàhábà ó dúró sí nígbà tá Ànábì fẹ́ kú ọ sàsọ́lẹ̀ ó ní taraktu fiikum amrayn èmi Ànábì fi nǹkan méjì lẹ̀ fún yín lan tadillu ma tamassaktum bihima ìjọkíjọ tẹ́ ẹ bá di méjèèjì mú ẹ ní sọnù ó ní kitaballahi wa sunnati tírà Ọlọ́run àti súnèmí Ànábì kitaballahi wa sunnati tírà Ọlọ́run àti súnèmí Ànábì Ibadallah bẹ́ẹ̀ yẹn ọba ti lo tírà Ọlọ́run kó fi ṣẹ̀sìn bẹ́ẹ̀ yẹn ọba lo súnà Ànábì kó fi ṣẹ̀sìn ọ̀rọ̀ rẹ̀ ọ̀dàrú nínú 70 kí ló wà 72 tí ó wọ̀ náà lọ́wọ́ nínú 72 tí ó wọ̀ náà lọ́wọ́ kò sínú ẹyọ kan kò sínú ẹyọ kan Ibadallah àwọn oníjẹ ẹyọ kan ṣẹ̀rí àpè wọn ló kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ọba ti wọnú ọkọ̀ òun kì í wọnú ẹyọ kan aluguraba àwọn àjòjì aluguraba àjòjì ló kọ wọn kí ni túmọ̀ rẹ̀ ni pé ẹ̀sìn wọn yàtọ̀ sẹ́sìn àwọn èèyàn gbogbo yẹn lè máa fánu gbọ̀n àwọn onífà tí wọn àwọn èèyàn máa tẹ ṣòkòtò mọ́lẹ̀ àwọn ká ṣòkòtò tí wọn àwọn èèyàn oníkírun dédé àwọn máa lọ mọ́sálásí àwọn obìnrin tí wọn
ọ bẹ́sìn débi pé wọ́n ní ó ti gba nǹkan mi o ẹ sì jẹ́ nsọ̀rọ̀dọ̀ fún yín bí ibà ṣe ìlú tọ́lọ́mù bá fọ̀ mọ́ gbogbo ẹni tí ibà ṣe súnà lórí ilẹ̀ ayé bí wọ́n ti rí káàkiri ayé náà nù bọ́ọ̀lù lọ́yìn apọ̀ tọ́ba tẹ́lá lọ́sùnà ó ti dà mọ́ wọn ní sọ fún ọ pé ara wa ní eléyìí bọ́ọ̀dù Amẹ́ríkà wọ́n yàtọ̀ bọ́ọ̀dù London wọ́n yàtọ̀ bọ́ọ̀dù Germany wọ́n yàtọ̀ bọ́ọ̀dù Saudi Arabia amúsìgá ń bẹ́ẹ̀ àwọn yàtọ̀ sáwọn amúsìgá bẹ́ẹ̀ ẹ ti rí pa àwọn alùsùnà bíi Saudi náà ni àwọn ẹni rẹ Saudi náà ni njọ́tọ̀ ọba sì bẹ́sìn débẹ̀ wọn katakata ló ń ṣe o ọ̀ ń jẹ mọ́sálẹ̀ tètè ní èyí ìwọ́nú ẹ̀yọ kan ó dijọ́ tó ọba bẹ́sìn tóbi tó di gẹ̀ríb ọ̀dàjòjì láàrin àwọn èèyàn tẹ̀sìn rẹ̀ ó yàtọ̀ ìmúra rẹ̀ ó yàtọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó yàtọ̀ ẹ̀sìn rẹ̀ ó yàtọ̀ anabi ní alimanu ahuna ibi tí mani wà ní àwọn afa kan náà ma wí bẹ́ẹ̀ àwa la máa sọ fún wa pé ntá anabi gbà lérò ni pé lọ tún kọ̀rọ̀ rẹ̀ ṣe kó tó ṣe gbangba tán gbà lérò pẹ̀lú ẹnu ntá àwọn akaba bàjẹ́ wọn alùsùnà ni wọ́n máa tún ṣe ẹ̀yin náà wà ní tí ó tẹ̀bi ṣe tí ó tara ṣe àwọn kan náà ma pé kí ni bẹ́ẹ̀ bí òkú ẹ̀ máa jòkú lọ àwa la máa sọ fún wa pé njọ́ tí Àdíjà kú bá anabi ti fẹ́ràn ètò kò sókú rẹ̀ níjọ́ anabi sì kú ẹnìkan ọ̀fẹ́ràn anabi jà àwọn Abubakar àwọn ọmọdé àwọn sọ́nà ọmọ àdìlọ àwọn ọ̀pá wọ́pọ̀ kí wọ́n sòkú njọ́ náà ẹ̀yin ṣe ń sòkú alùsùnà ni wọ́n máa sọ bẹ́ẹ̀ torí táwọn yẹn ti bàjẹ́ nu alùsùnà ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa tún sí wọ́n máa táwọn tó bàjẹ́ sí wọ́n sì máa tún tí wọ́n bá bàjẹ́ náà sí ìtumọ̀ kì í tẹ́ fún gọ́ràbà nù ìtumọ̀ ẹlẹ́kẹta táwọn afá fún alugóràbà wọ́n ní àwọn tó ṣe pé láàrin àwùjọ àwọn tí ó dá yàtọ̀ almutamayizuna bain alqaba'il wal ashair àwọn tó ṣe pé tẹ́ bá rí wọn láàrin ẹbí wọn yàtọ̀ láàrin ẹbí wọn láàrin ara wọn yàtọ̀ láàrin ìlú wọn yàtọ̀ sẹ́yìn ọkà sókòtò ó yẹ kókóró ń gbà hánu sí ò ní yàtọ̀ ibi táyé tí mo rẹ́ kẹ́ wọ́n jàlúbàbù sí ò ní yàtọ̀ kí ogun yẹn máa ṣe mítìn lọ́wọ́ kó ní èmi lọ kírun sí ò ti yàtọ̀ kọ́mọ pé mi ò ní kó tèmi sí báńkì sí ò ti yàtọ̀ kọ́mọ pé n tẹ́ yíyà nẹ́bi ṣe tá nẹ́bi ṣe lèmi ó ṣe sí ò ti yàtọ̀ Ibadallah ìtumọ̀ mẹ́ta inú ìtumọ̀ mẹ́tàlá tí wọ́n fún aluguraba ni mo fún yín ẹ gbìyànjú kẹ́ bọ́ sínú àwọn aluguraba ẹni tó bá wọnú guraba wù yẹn àwọn ni wọ́n ń jẹ́ ummatan wahida àwọn níjọ́ ẹyọ kan báyìí lùsùn náà bá wà ń bí ìṣẹ́ni dìímù káwa yìí tómi bá wà ń sálẹ̀ èkó tí káwọn Maiduguri tí káwọn Jigawa àwọn yìí bí wọ́n ti rí káàkiri wọn náà ìjọ kan ni wọ́n torí wọ́n máa sọ̀rọ̀ bil kitabi wa sunnah tírà Ọlọ́run súnà wọn máa fi sọ̀rọ̀ ẹni tí bá ti ń fi pé alẹ́ tó lè mú yìí náà kan báná ibà láyé yóò yí padà àwọn sàbẹ̀ gan tẹ́lẹ̀ bá wọn láyé wọ́n tún sí kì í sara wa o àwa dúró síbi pé qala Allahu qala rasul qala Allahu qala rasul kò ní yàtọ̀ gbogbo ayé ẹ dákun jama ibẹ̀hún ni ẹ dúró sí wọ́n lọ máa ń pè inna hadhihi ummatukum ummatan wahida ìjọ kan ní àwọn tí ń bẹ lórí alal kitabi wa sunnah alal kitabi wa sunnah ọlọ́run wa ni wa ana rabbukum fa'budun èmi lọ́ba yẹn sinmi wa ana rabbukum fattaqun èmi lọ́ba yẹn bẹ̀rù mi Ibadallah ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀sìn náà nípa rẹ̀ kótóbá mi allahumma la tu'akhidhna in nasina wa akhtana ربنا ولا تعمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا القوم الكافرين اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلوا وسلموا على نبيكم المصطفى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله أقيموا الصلاة عباد الله.